Àwọn òṣèré ńláńlá ṣèdárò màmá Afọlayan tó jáde láyé. Bí wọ́n bá ń wá ìdílé tá a lè pè ní iṣẹ́ tíátà dìran nílẹ̀ Yorùbá, ọ̀kan lára mọ̀lẹ́bí bẹ́ẹ̀ ni ti àwọn Afọlayan, ìyẹn ìdílé tí Kúnlé Afọlayan, Àrẹ̀mú Afọlayan, Gabriel Afọlayan ti jáde wá. Ọmọ ìyá kan náà làwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, òdú sì ni wọ́n lágbo eré ìtàgé, wọn kì í ṣàìmọ̀ fólóko. Àmọ́ ní báyìí, àwọn ìràwọ̀ òṣèré náà ti di ọmọ òrukàn. Ìyá tó bí wọn ti jáde láyé, ọ̀pọ̀ àwọn olólùfẹ́ wọn àtàwọn onítìátà ẹlẹgbẹ́ wọn ló sì ń ṣèdárò tí wọ́n ń kẹ́dùn ikú màmá náà. Kúnlé Afọlayan ló kéde ikú màmá ẹni ọdún 81 ọ̀hún lórí ìkànnì Instagram lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 2 oṣù kọkànlá ọdún 2024. Ó gbé díẹ̀ lára àwọn fọ́tò tí màmá rẹ̀ yà lásìkò tí wọ́n ń ṣayẹyẹ ọjọ́òbí 80 ọdún rẹ̀ lọ́dún tó kọjá síbẹ̀. Àgàgà èyí tí àwọn ọmọ náà yà pẹ̀lú màmá wọn nínú aṣọ ẹgbẹ́jọdá aláwọ̀ búlúù tí wọ́n sì rọ̀gbà yí màmá náà ká tẹ̀rín-tẹ̀yẹ. Lábẹ́ àwọn fọ́tò náà ló ti kéde ikú ìyá rẹ̀. Ó ní ó ṣòro láti gbà, àmọ́ wọ́n gbé ìgbé ayé rere. Màmá wa Ọmọládùn Àyànládùn Afọláyan ti lọ sinmi 1943 sí 2024. Ọ̀pọ̀ ọmọ àti ọmọ ọmọ ló gbẹ̀yìn wọn. Ẹ jọ̀ọ́ ẹ máa rántí wa nínú àdúrà yín o. Ọmọ rere á gbẹ̀yìn gbogbo wa. Ire o. Bí àwọn òṣèré tíátà ẹlẹgbẹ́ wọn ṣe gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí ni kálukú wọn ti ń bá àwọn ọmọ òrukàn náà kẹ́dùn tí wọ́n sì ń rọ̀ wọ́n láti mọ́kànlé. Alàgbà Jídé Kòsọ́kọ́, alàgbà Adébáyọ̀ Sàlámì tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ọ̀gá Bello, Tóyìn Afọláyan tí wọ́n tún ń pè ní Lọlá Ìdíjẹ́, tóun náà jẹ́ mọ̀lẹ́bí olóògbé, Fẹ́mi Adébáyọ̀, Kúnlé Afọ́d, Áńtà Láníyan, Délé Odùlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ṣèdárò ikú màmá àgbàlagbà yìí. Bẹ́ẹ̀ ni àkàìkàtàn ọ̀rọ̀ ìbánikẹ́dùn rọ́ wọlé láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ àwọn ọmọ olóògbé mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún. Áńtà Láníyan ní, "Súnre o màmá, kí ọkàn rẹ sùn ní àlàáfíà. Mo bá yín kẹ́dùn fún àdánù yìí o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé rere tí màmá lò. Kí Ọlọ́run nínú àánú rẹ̀ tí kò lópin fún gbogbo mọ̀lẹ́bí ní okun láti farada àdánù ńlá yìí. Ẹ̀yin màmá dáa." Ọ̀gá Bello kọ ọ̀rọ̀ tiẹ̀ báyìí. "Akínkanjú obìnrin lórí ilé yìí o. Ìyá àgbà agboolé Afọláyan ti lọ. Àmọ́ ó tù wá nínú pé ìgbé ayé rere tó rẹwà ni wọ́n gbé. Ẹ ṣọkàn gírí o ẹ̀yin ọmọ." Níṣe ni ọmọ ọba Jídé Kòsọ́kọ́ fi gbé ta nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ó ní, "Óò Ọlọ́run o, ìyá gángan ti lọ. Wá o, aya Afọláyan, màmá Kúnlé, màmá Àrẹ̀mú, ẹ ti ṣe dáadáa o. Ẹ ṣe dáadáa gidi ni. Súnre o." Rónkẹ́ Òjó, tí wọ́n tún ń pè ní Rónkẹ́ Oṣòdì Òkè, sọ pé pẹ̀lú ọkàn tó wúwo, mo bá ẹ̀yin mọ̀lẹ́bí Afọláyan kẹ́dùn o. Màámi Ọmọládùn Àyànládùn Afọláyan, obìnrin àtàtà tó nawọ́ àánú sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn, títí láé la ó máa ṣèrántí yín. Ó nira láti gbà pé màmá yìí ti lọ lóòótọ́, àmọ́ àpẹẹrẹ ìfẹ́, okun àti oore ọ̀fẹ́ tó fi sílẹ̀ yóò máa wà pẹ̀lú wa títí. Àpẹẹrẹ ìgbé ayé tó dára gan-an tó rẹwà ni wọ́n fi sílẹ̀ fáwọn ọmọ àti ọmọ ọmọ wọn. Ọmọ ire á gbẹ̀yìn gbogbo wa o. Ìta fàájì náà ń bá mọ̀lẹ́bí Afọláyan kẹ́dùn ti màmá wọn yìí, a sì gbàdúrà kí Ọlọ́run tu gbogbo wọn nínú. Faith Adébọ́lá ló kàròyìn yìí fún Ìta Fàájì.